ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o, máa dẹni àtàtà, máa dẹni ọlọ́lá, borí bájọba lọ́la o, mo sì máa dé ibẹ̀ o. Ǹjẹ́ yìí ti gbọ́ pé King Wasiu Ayinde K1 The Ultimate ó fẹ́ jọba Awùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Òde? Ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ń sọ nípa wùrùwùrù tó ń lọ nígboro pé why, how, báwo náà ìfẹ́ ṣe olórin Fuji, ṣé tó bá jọba náà ṣọ́ọ̀ṣì máa kọrin ìjàkọ́ à ń bira wa léèrè ni. Ẹ̀ẹ́sà K1 tẹ́ ẹ bá di ọba ńlá ọba Awùjalẹ̀ ní gbogbo Ìjẹ̀bú káàfàtà, ṣe é ṣì máa kọrin abẹ́ máa rìtáyà nídìí iṣẹ́ orin Fuji kíkọ ni. Bàbá ń lọ wo 70 díẹ̀díẹ̀ lọ́ọ̀kan báyìí nígbà tí kábíyèsí Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ìyẹn late ọba Síkírù Adétọ̀nà tí wọ́n dolóògbé, tí wọ́n wàjà, tí wọ́n jẹ́ pé Ọlọ́run, tí wọ́n dẹ̀ sí wọn ní ìlànà ìsìn Islam. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń ṣe wùrùwùrù pé ta ló tún kàn tó máa jẹ ọba ìlú Ìjẹ̀bú, ta ló tún kàn tó máa jẹ Awùjalẹ̀. Awùjalẹ̀ kì í kàn ṣe ọba kékeré o, ọba ńlá, ọba gbogbo Ìjẹ̀bú ti lé toko káàfàtà ni. Awùjalẹ̀ èèyàn yìí iná gbọ́dọ̀ fi jẹ irú ọba ńlá bẹ́ẹ̀, torí pé káàkiri ilẹ̀ Yorùbá ẹnu Awùjalẹ̀ tọrọ. Àwọn èèyàn ń sọ wọ́n ní agboolé Fòṣẹ̀ngbùà ní ìlú Ìjẹ̀bú Òde ni ó dàbí ẹni pé ọba sún kan ìdílé wọn lásìkò yìí. Tẹ́ bá gbàgbé Fòṣẹ̀ngbùà yìí ti jọba rí tún àṣẹ Awùjalẹ̀ tó ti jẹ́ ńgbà yẹn kó tó di pé Síkírù Adétọ̀nà kó tó di pé wọ́n bọ́ bẹ́ẹ̀ sẹ́yìn. Láìpẹ́ yìí lẹ́nu lọ́lọ́ yìí la rí lẹ́tà tó ń ṣeré káàkiri orí social media eléyìí tí wọ́n ní King Wasiu Ayinde Marshal K1 The Ultimate eléyìí tí wọ́n kọ láti fi apply, láti fi béèrè fún ipò Awùjalẹ̀. Tó bá ti jọ́ mọ́ Fòṣẹ̀ngbùà wọ́n lẹ́tọ̀ọ́ àtijọba nìyẹn mọ̀nà. Ṣùgbọ́n àwọn kan bẹ nígboro níjẹ̀bú lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé kò wọ́n dénú dọ́kàn kí K1 The Ultimate kó wá jọba Awùjalẹ̀ nílùú Ìjẹ̀bú. Kí ló dé tó ṣe fẹ́ máa tako K1 The Ultimate? Ṣé torí pé bàbá ń kọ Fuji? Ṣé torí pé jólórin? Ṣé torí pé máa yí wà controversial, àwọn news tó surround wọn? Àbí of course K1 wà controversial, gbogbo èèyàn náà ló mọ̀. Ṣùgbọ́n téèyàn bá ti jẹ́ èèyàn ńlá bẹ́ẹ̀, àti tó ṣe tó jẹ́ òótọ́ àti tí ò ṣe wọn á ti yá sọ pé ṣe náà ni. Torí pé gbajúgbajà ìlú mọ̀ọ́ká ni K1 The Ultimate nílẹ̀ yìí àti lókè òkun, kò sẹ́ni tí ó mọ K1 The Ultimate. Tí K1 The Ultimate bá jẹ ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú, development wo lẹ́rù kó máa dé Jẹ̀bú? Èrò pọ̀ o eléyìí tí wọ́n apply láti jẹ ọba yẹn o. Mo dẹ̀ mọ̀ wípé àwọn afọbajẹ nílùú Ìjẹ̀bú wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọba jíjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìwọ tó o bá ní kárúfín, tó o lẹ́nu nímọ̀ sàn, wàá kàn mú kíkan dànù ni. Tó o bá ní backing àwọn èèyàn ńláńlá bíi governor, bíi president, bíi àwọn èèyàn ńláńlá, ẹni yẹn lè má rí jẹ o according to ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ káàkiri. Ṣùgbọ́n tá a bá wo irú èèyàn tí K1 The Ultimate jẹ́, ṣé ọba Dàpọ̀ Abíọ́dún ló máa ní tí K1 báwo ni? Àbí president Bọ́lá Ahmed Tinubu tí K1 jọmọ ẹ̀? Bàbá ọ̀tọ́mọ ni. Tó bá ń sọ̀rọ̀ nípa influence K1 The Ultimate tó níyẹn, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Torí pé nínú orin ẹ̀kan tó kọ́ ńgbà kan, ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o, máa dẹni àtàtà, máa dẹni ọlọ́lá, borí bájọba lọ́la o, mo sì máa dé ibẹ̀ o. Ṣé mo ní yẹn? Ó ti pẹ́ 19 gbọgbọrọ sẹ́yìn ni wọ́n ti kọrin yẹn. Ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o, máa dẹni àtàtà, máa dẹni àpọ́nlé, borí bájọba lọ́la o, mo sì máa dé ibẹ̀ o. Bóyá orin tí K1 The Ultimate tó kọ ńgbà yẹn ló ti fẹ́ ṣe yìí. K1 The Ultimate fẹ́ jẹ ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ni. Nílé bàbá, kódà nílé ìyá ẹ̀ gan lápá Èkìtì lọ́hùn, ọmọ ọba náà ni. Ṣùgbọ́n ilé bàbá là á kọ́kọ́ ṣe nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́, ṣé K1 The Ultimate ṣó tọ́, ṣó láǹfààní, ṣó yẹ láti dépò Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú àbí kò yẹ bẹ́ẹ̀? Tí wọ́n bá sọ pé K1 ló máa jọba ìlú Ìjẹ̀bú, bó ló ṣe máa rí lọ́kàn yín? Ìbéèrè tó máa tawọ́ tasẹ̀ ni pé ṣé K1 The Ultimate tó bá padà wá jẹ ọba ìlú Ìjẹ̀bú yìí, ṣó máa forin lẹ̀ ní? Ṣé ó ti rìtáyà orin náà nìyẹn? Àbí ṣé kábíyèsí máa mú máìkì sẹ́nu lágbo tó máa kọrin kí àwọn èèyàn odidi ọba ńlá? Mi ò rò bẹ́ẹ̀. Abẹ́yìn rò bẹ́ẹ̀ ni? Àbí wọ́n á kàn jókòó, wọ́n máa kọrin, àbí wọ́n máa kọ sórí internet online, wọ́n máa pín káàkiri, àbí orin Fuji látọ̀dọ̀ K1 tí wàá tán náà nìyẹn tó bá ti jọba ìlú Ìjẹ̀bú Òde? Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè yìí ló ń tawọ́ tasẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ipò Awùjalẹ̀ ọba ńlá ni káàkiri ilẹ̀ Yorùbá ló ti jẹ́ gbajúgbajà. Ẹ gbọ́, ṣé K1 The Ultimate ṣé kó jẹ Awùjalẹ̀ ní gbogbo ìlú Ìjẹ̀bú? Ṣé tó bá jẹ ọba Awùjalẹ̀ ṣe é faramọ́?
tó bá ti jẹ́ pé òun ló tọ́ sí, tó bá sì jẹ́ pé kádàrá ń bẹ ń bẹ ipe K1 yóò jẹ ọba ìlú Ìjẹ̀bú, yóò jẹ Àwùjalẹ̀, kò sí tẹ́nikẹ́ni fẹ́ ṣe sí o. K1 yóò padà wá jẹ Àwùjalẹ̀ náà ni. Nígbà bá dàsìkò yẹn náà a máa mọ bí gbogbo ẹ̀ bí ó ṣe lọ.